ẹ wá gbọ́ òṣèré lọ́kùnrin àti lóbìnrin tí wọ́n fi iṣẹ́ fíìmù sílẹ̀ tí wọ́n sì ti yan iṣẹ́ mìíràn láàyò báyìí tọ̀ lónìí gangan náà la ó máa ṣe àfihàn tí a ó sì máa dárúkọ àwọn òṣèré lọ́kùnrin àti lóbìnrin tí wọ́n fi iṣẹ́ fíìmù sílẹ̀ a ó sì máa sọ iṣẹ́ ribiribi àti ipa tí wọ́n kó nínú agbo òṣèré bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà la ó máa sọ̀rọ̀ ìdí pàtó gan tí wọ́n fi iṣẹ́ fíìmù sílẹ̀ àti iṣẹ́ tí wọ́n yàn láàyò báyìí tọ̀ ẹ̀yin olólùfẹ́ wa nílé ẹ rọra bá mi fìdílé nǹkan o kẹ́ ẹ jẹ ìgbádùn ìròyìn náà ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ sì má gbàgbé láti láìkì fọ́nrán tẹ̀ ń wò yìí bákan náà ni kí ẹ tẹ̀lé ìkànnì wa tọ́ ẹ máa bá wa ká lọ ẹni àkọ́kọ́ tí máa kọ́kọ́ dárúkọ òun náà ni Razak Àjàó tí a mọ̀ sí Àrà Ọ̀sán. Ó jẹ́ ọ̀kan lára àwọn òṣèré ilẹ̀ wa tó ti kópa nínú eré lóríṣiríṣi tó sì jẹ́ pé eré tí ó máa ń kópa jù náà ni bíi kó ṣe babaláwo. Lẹ́yìn ọdún díẹ̀ náà ni ó fi iṣẹ́ fíìmù sílẹ̀ tó sì lọ sí òkè òkun láti lọ tẹ̀síwájú nínú ìgbésí ayé rẹ̀ tí ó sì yan iṣẹ́ mìíràn láàyò ìyẹn iṣẹ́ nọ́ọ̀sì tí a tún mọ̀ sí iṣẹ́ ètò ìlera. Ó tó ọmọ 50 ọdún lọ́jọ́ orí tó ẹlòmíràn tí màá tún máa gbé sí yín létí òun náà ni Ẹniọlá Ọláníyan. Ó jẹ́ onírẹ̀lẹ̀ nínú fíìmù tí ó sì jẹ́ òṣèré ilẹ̀ wa tí ó gbajúmọ̀ dáadáa ṣùgbọ́n lẹ́yìn ìgbà díẹ̀ náà ni ó fi iṣẹ́ fíìmù sílẹ̀ ní ìdákẹ́jẹ́jẹ́ tí ó sì gbajúmọ̀ iṣẹ́ mìíràn tí ó tẹ̀síwájú nínú ẹ̀kọ́ rẹ̀ bẹ́ẹ̀ náà ni ó ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ ní ilé ẹ̀kọ́ gíga àti yunifásítì ní báyìí ó tó ọmọ 50 ọdún tó ẹlòmíràn tí màá tún máa dárúkọ òun náà ni Chef Owólẹwà. Ó jẹ́ òṣèré ilẹ̀ wa tó gbajúmọ̀ dáadáa tó sì máa ń kópa nínú eré bíi ìjà ìyẹn action film ṣùgbọ́n kò pẹ́ òun náà ló fi iṣẹ́ fíìmù sílẹ̀ tó sì gbajúmọ̀ iṣẹ́ mìíràn ìyẹn business work lónìí tó sì ń ṣe dáadáa. Ó tó ọmọ ọdún 42 lọ́jọ́ orí tó ẹlòmíràn tí màá tún máa dárúkọ òun náà ni Fúnṣọ́ Adéolú. Ó jẹ́ ọ̀kan lára òṣèré ilẹ̀ wa táwọn ènìyàn tún mọ̀ sí Finest bó ti wá jẹ́ wípé ó jẹ́ òṣèré ilẹ̀ wa ó ti máa ń farahàn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n ó ti yẹ̀bá kúrò nínú ṣíṣe fíìmù tí ó sì ti fi ọkàn rẹ̀ sí dídarí fíìmù ìdàgbàsókè àwọn ọ̀dọ́. Ó tó ọmọ 60 ọdún lọ́jọ́ orí tó ẹlòmíràn tí màá tún máa mẹ́nubà òun náà ni Táíwò Àrómọ́kùn. Ó jẹ́ ọ̀kan lára àwọn ìràwọ̀ òṣèré ilẹ̀ wa ní ọdún 2000 lẹ́yìn ìgbà díẹ̀ náà ni ó fi iṣẹ́ fíìmù sílẹ̀ tí ó sì lọ sí òkè òkun tí ó sì jìnnà sí pátákó fíìmù láti lọ tọ́jú àwọn ọmọ ìbejì rẹ̀ tó sì ti gbájúmọ́ iṣẹ́ mìíràn àti àwọn ọmọ rẹ̀ báyìí. Ó tó ọmọ ọdún 42 lọ́jọ́ orí tó ẹlòmíràn tí màá tún máa mẹ́nubà òun náà ni Ansah Láníyan. Ansah Láníyan ó jẹ́ àgbà òṣèré ilẹ̀ wa olókìkí tó gbajúmọ̀ dáadáa ṣùgbọ́n lónìí ó ti yẹ̀bá kúrò nínú ṣíṣe eré tí ó sì gbajúmọ̀ iṣẹ́ mìíràn tí ó sì darapọ̀ mọ́ dídarí fíìmù ìmọ̀ràn àti ìtọ́sọ́nà àwọn òṣèré tí wọ́n sì ń bọ̀wọ̀ fún bó ṣe ń darí fíìmù tó jẹ́ wípé ó ń darí fíìmù ju kó kópa nínú eré lọ. Ní báyìí ó tó ọmọ 60 ọdún ó lé 5 lọ́jọ́ orí tó ẹlòmíràn tí màá tún máa dárúkọ òun náà ni Yomi Fashlanso tó jẹ́ ọ̀kan lára àwọn òṣèré ilẹ̀ wa tó ti kópa nínú eré dáadáa tó sì gba oríṣiríṣi àmì ẹ̀yẹ ṣùgbọ́n lónìí ó ti yẹ̀bá kúrò nínú ṣíṣe eré tí ó sì ṣe iṣẹ́ aṣojú ìpolówó táwọn olóyìnbó ń pè ní brand ambassador tó sì tún jẹ́ agbẹnusọ àti ẹni tó ń sọ̀rọ̀ lórí ìrọ̀ fíìmù tí ó sì ṣe àwọn iṣẹ́ mìíràn. Ó tó ọmọ ọdún 54 lọ́jọ́ orí tó ẹlòmíràn tí màá tún máa dárúkọ òun náà ni Bọ́sẹ̀ Arẹ́gbẹ́ṣọlá tí ó jẹ́ ọ̀kan lára òṣèré ilẹ̀ wa tí ó sì ti fi iṣẹ́ fíìmù sílẹ̀ fún iṣẹ́ ìyìn rere. Ó sì gbájúmọ́ iṣẹ́ ìyìn rere àti àwọn ọmọ rẹ̀ báyìí. Ó tó ọmọ 60 ọdún ó lé 1 lọ́jọ́ orí tó ẹlòmíràn tí màá tún máa dárúkọ òun náà ni Báyọ̀ Bánkọ́lé tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Boy Alinko tó sì jẹ́ adẹ́rìn pòṣónú. Lẹ́yìn ọkọ̀ ìjàmbá òun náà ni ó fi iṣẹ́ fíìmù sílẹ̀ tí ó sì lọ sí ìlú aláwọ̀ funfun tí ó sì lọ ń gbé ìgbé ayé rẹ̀ níbẹ̀.
lónìí gan ó tún yan iṣẹ́ awa ọkọ̀ ìyẹn driver tí ó sì jẹ́ event host. Ó tó ọmọ 50 ọdún ó lé 6 lọ́jọ́ orí. tó ẹlòmíràn tí màá tún máa dárúkọ òun náà ni Tóyìn Adégbọ́lá. Ó jẹ́ ọ̀kan lára àwọn òṣèré ilé wa tí ó sì jẹ́ òṣèré tó gbajúmọ̀ dáadáa tí ó sì kópa nínú fíìmù dáadáa. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà díẹ̀ náà ni ó tẹ̀ sí òṣèlú àti ìjọba níbi tí a ti yàn án lára àwọn ìgbìmọ̀ ní Ọ̀ṣun State. Ó jẹ́ ọmọ ọdún 64 lọ́jọ́ orí. tó ẹlòmíràn tí màá tún máa mẹ́nubà òun náà ni Bífẹ́ Jókòtóyè. Ó jẹ́ ọ̀kan lára àwọn òṣèré ilẹ̀ wa, ṣùgbọ́n lẹ́yìn ìgbà díẹ̀ náà ni ó fi iṣẹ́ òṣèré sílẹ̀ tí ó sì lọ sí òkè òkun láti lọ bẹ̀rẹ̀ ayé tuntun. Ó jẹ́ ọmọ ọdún 57 ní ọjọ́ orí. tó ẹlòmíràn tí màá tún máa mẹ́nubà òun náà ni Mistura Asúnramù. Ó jẹ́ òṣèré ilẹ̀ wa tó gbajúmọ̀ dáadáa. Lẹ́yìn ìgbà díẹ̀ náà ni ó fi iṣẹ́ fíìmù sílẹ̀ tí ó sì lọ sí Texas ní orílẹ̀-èdè Amẹ́ríkà tí ó sì lọ bẹ̀rẹ̀ ayé tuntun níbẹ̀. tó ẹlòmíràn tí màá tún máa mẹ́nubà òun náà ni Mosúnfúnláni, tó jẹ́ ọ̀kan lára àwọn òṣèré ilẹ̀ wa, ẹni tí ó nírẹ̀lẹ̀ àti olókìkí. ṣùgbọ́n lẹ́yìn ìgbà díẹ̀ náà ni ó fi iṣẹ́ fíìmù sílẹ̀ tí ó sì dojúkọ ìgbéyàwó rẹ̀ àti àwọn ọmọ rẹ̀. Bẹ́ẹ̀ náà ni ó gbájúmọ́ iṣẹ́ mìíràn tí ó sì mójútó. tó ó tó ọmọ ọdún 56 lọ́jọ́ orí. tó ẹlòmíràn tí màá tún máa mẹ́nubà òun náà ni Bukky Wright. Bukky Wright ó jẹ́ ọ̀kan lára àwọn òṣèré ilẹ̀ wa tó gbajúmọ̀ dáadáa. ṣùgbọ́n báyìí ó ti tẹ̀ sí iṣẹ́ mìíràn tí ó sì ti yan iṣẹ́ mìíràn láàyò tí ó sì lọ sí òkè òkun láti lọ tẹ̀síwájú nínú iṣẹ́ tí ó yàn láàyò. Bẹ́ẹ̀ náà ni ó mójútó àwọn ẹbí rẹ̀ níbẹ̀. tó ó tó ọmọ ọdún 62 ní ọjọ́ orí. tó ẹlòmíràn tí màá tún máa mẹ́nubà òun náà ni Ọpẹ́yẹmí Ayéọlá. Ó jẹ́ òṣèré ilẹ̀ wa, ṣùgbọ́n lẹ́yìn ìgbà díẹ̀ náà ni ó fi iṣẹ́ òṣèré sílẹ̀ tó sì lọ darapọ̀ mọ́ àwọn ẹbí rẹ̀ ní òkè òkun, tó sì ṣe pé ìgbéyàwó gan náà ni ó fi iṣẹ́ fíìmù sílẹ̀. tó ẹlòmíràn tí màá tún máa mẹ́nubà òun náà ni Túndé Owókòníran, tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Tìlápíà. Ó jẹ́ gbajúmọ̀ òṣèré ilẹ̀ wa lábẹ́ ọ̀gá rẹ̀ Ọdúnladé Adékọ́lá. ṣùgbọ́n lẹ́yìn ìgbà díẹ̀ náà ni ó wù láti lọ darapọ̀ mọ́ àwọn ẹbí rẹ̀ tó sì darapọ̀ mọ́ ìyàwó àti àwọn ọmọ rẹ̀ ní òkè òkun tí ó sì yan iṣẹ́ mìíràn láàyò. ní báyìí ó tó ọmọ ọdún 45 lọ́jọ́ orí. tó ẹlòmíràn tí màá tún máa mẹ́nubà òun náà ni Lọlá Àlàó. Ó jẹ́ òṣèré ilẹ̀ wa tó gbajúmọ̀ dáadáa, ṣùgbọ́n lẹ́yìn ìgbà díẹ̀ náà ni ó fi iṣẹ́ òṣèré sílẹ̀ tí ó sì gbajúmọ̀ iṣẹ́ mìíràn, iṣẹ́ káran àwọn èèyàn lọ́wọ́ àti iṣẹ́ káràkátà ìyẹn business work. Lónìí ó tó ọmọ ọdún 50 lọ́jọ́ orí. tó ẹlòmíràn tí màá tún máa dárúkọ òun náà ni Doris Simon. Ó jẹ́ ọ̀kan lára àwọn òṣèré ilẹ̀ wa tí ó sì jẹ́ gbajúmọ̀ tí àwọn ènìyàn mọ̀ dáadáa. ṣùgbọ́n lẹ́yìn ìgbà díẹ̀ náà ni ó lọ sí òkè òkun láti lọ bẹ̀rẹ̀ ayé tuntun tí ó sì lọ yan iṣẹ́ mìíràn láàyò níbẹ̀. Ó jẹ́ ọmọ ọdún 56 lọ́jọ́ orí. tó ẹlòmíràn tí màá tún máa mẹ́nubà òun náà ni Azeez Ijàdùadé. Ó jẹ́ ọmọ òṣèré tí ó sì ti yẹ̀bá kúrò nínú ṣíṣe eré ní báyìí. Ó sì gbajúmọ̀ ṣíṣe iṣẹ́ mìíràn bíi ìdarí eré àti àwọn iṣẹ́ mìíràn. Ó tó ọmọ ọdún 62 lọ́jọ́ orí. tó ẹlòmíràn tí màá tún máa mẹ́nubà òun náà ni Ọmọ́tọ́lá Jọládé. Ó jẹ́ òṣèrébìnrin ilẹ̀ wa tó gbajúmọ̀ iṣẹ́ rẹ̀ dáadáa, ṣùgbọ́n lẹ́yìn ìgbà díẹ̀ náà ni ó dojúkọ okòwò rẹ̀ tí ó sì yẹ̀bá kúrò nínú ṣíṣe eré àti àwọn iṣẹ́ mìíràn. Yàtọ̀ sí pé ó ń ṣiṣẹ́ mìíràn, ó ti kópa nínú àwọn eré dáadáa tí ó sì jẹ́ pé àwọn ipa ribiribi tó ti kó nínú eré gan kò tiẹ̀ ṣe é fẹnu sọ. Ó tó ọmọ ọdún 62 lọ́jọ́ orí. tó ẹlòmíràn tí màá tún máa mẹ́nubà òun náà ni Wálé Akóredé, tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Òkúnnù. Lẹ́yìn ìgbà díẹ̀ náà ni Òkúnnù ó yẹ̀bá kúrò nínú
ṣíṣe eré tí ó sì kó àwọn ẹbí rẹ̀ lọ sí òkè òkun tí wọ́n lọ ń ṣe ayé tuntun níbẹ̀ tí ó sì tún gbájúmọ́ iṣẹ́ mìíràn. Ó tó ọmọ 52 lọ́jọ́ orí. Ẹlòmíràn tí màá tún máa mẹ́nubà òun náà ni Ṣọlá Fóṣùdó. Ó jẹ́ òṣèré àtijọ́ tí ó sì pinnu láti dojúkọ ẹ̀kọ́ rẹ̀ tí ó sì fi iṣẹ́ tíátà sílẹ̀. Ó jẹ́ akẹ́kọ̀ọ́ àgbà ní ilé ẹ̀kọ́ gíga yunifásítì ti ìpínlẹ̀ Èkó. Ó tó ọmọ ọdún 141 lọ́jọ́ orí. Ẹlòmíràn tí màá tún máa dárúkọ òun náà ni Bíọ́lá Adékúnlé. Bíọ́lá Adékúnlé ó jẹ́ ọ̀kan lára àwọn òṣèré ilẹ̀ wa tó gbajúmọ̀ dáadáa, ṣùgbọ́n lẹ́yìn ìgbà díẹ̀ náà ni ó fi iṣẹ́ tíátà sílẹ̀ tí ó sì gbajúmọ̀ iṣẹ́ mìíràn àti àwọn ọmọ rẹ̀. Ó tó ọmọ ọdún 45 lọ́jọ́ orí. Ẹlòmíràn tí màá tún máa mẹ́nubà òun náà ni Ọláníyan Àfọ̀njá. Ó jẹ́ ọ̀kan lára àwọn òṣèré ilẹ̀ wa tó sì jẹ́ adẹ́rìn-ín-pòṣónú, ṣùgbọ́n lẹ́yìn ìgbà díẹ̀ náà ni ó yẹ̀bá kúrò nínú ṣíṣe eré tí ó sì lọ sí òkè òkun láti lọ ṣe iṣẹ́ mìíràn. Bẹ́ẹ̀ náà ni ó ń farahàn lẹ́ẹ̀kọ̀ọ̀kan nínú eré. Ó tó ọmọ ọdún 51 lọ́jọ́ orí. Ẹlòmíràn tí màá tún máa mẹ́nubà òun náà ni Muyideen Ọládàpọ̀ tí a mọ̀ sí Làlá. Lẹ́yìn ìgbà díẹ̀ náà ni ó padà sílé ẹ̀kọ́ tí ó sì gba masters degree níbẹ̀ tí ó sì yẹ̀bá kúrò nínú ṣíṣe iṣẹ́ tíátà tí ó gbájúmọ́ dídarí fíìmù lẹ́yìn kámẹ́rà. Ó tó ọmọ ọdún 52 lọ́jọ́ orí. Ẹlòmíràn tí màá tún máa dárúkọ òun náà ni Fúnkẹ́. Ó jẹ́ ọ̀kan lára àwọn òṣèré ilẹ̀ wa tẹ́lẹ̀ rí tí ó sì ti gbájúmọ́ iṣẹ́ philanthropist, ìyẹn iṣẹ́ ríran ènìyàn lọ́wọ́ tí ó sì fẹ́ràn láti máa ran àwọn ènìyàn lọ́wọ́. Ó sì tún gbájúmọ́ àwọn iṣẹ́ mìíràn yàtọ̀ sí pé ó ń ran àwọn ènìyàn lọ́wọ́ tí ó sì máa ń farahàn lẹ́ẹ̀kọ̀ọ̀kan nínú fíìmù. Ó jẹ́ ọmọ ọdún 52 lọ́jọ́ orí. Ẹlòmíràn tí màá tún máa mẹ́nubà òun náà ni Rose Odika. Ó jẹ́ ọ̀kan lára àwọn òṣèré ilẹ̀ wa tó sì yẹ̀bá kúrò nínú ṣíṣe eré tí ó ti dojúkọ òṣèlú tí ó sì ń ṣe dáadáa, ṣùgbọ́n ó farahàn lẹ́ẹ̀kọ̀ọ̀kan nínú eré. Ó tó ọmọ ọdún 60 lọ́jọ́ orí. Ẹlòmíràn tí màá tún máa mẹ́nubà òun náà ni Tóyìn Adéwálé. Ó jẹ́ ọ̀kan lára àwọn òṣèré ilẹ̀ wa tí ó sì ti yẹ̀bá kúrò nínú eré tí ó ti lọ sí ìlú aláwọ̀ funfun láti lọ mójútó àwọn ọmọ rẹ̀. Lónìí gangan ó tó ọmọ ọdún 66 lọ́jọ́ orí. Ẹlòmíràn tí màá tún máa mẹ́nubà òun náà ni Adékọ́lá Tìjání tí gbogbo àwọn ènìyàn tún mọ̀ sí Kamilu Kọ̀ǹpó. Ó jẹ́ ọ̀kan lára àwọn òṣèré ilẹ̀ wa adẹ́rìn-ín-pòṣónú tí ó sì ti yẹ̀bá kúrò nínú ṣíṣe eré tí ó sì lọ sí ìlú aláwọ̀ funfun tí ó ti dojúkọ àwọn iṣẹ́ mìíràn níbẹ̀ tó sì ti dojúkọ iṣẹ́ owó. Ó tó ọmọ ọdún 51 lọ́jọ́ orí. Ẹlòmíràn tí màá tún máa mẹ́nubà òun náà ni Fẹ́mi Brainerd. Ó jẹ́ ọ̀kan lára àwọn òṣèré ilẹ̀ wa, ṣùgbọ́n lẹ́yìn ìgbà díẹ̀ náà ni ó yẹ̀bá kúrò nínú ṣíṣe eré tí ó sì kó lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà tí ó lọ wa ọkọ̀ taxi níbẹ̀ láti tọ́jú àwọn ẹbí rẹ̀. Ó tó ọmọ ọdún 62 lọ́jọ́ orí. Ẹlòmíràn tí màá tún máa mẹ́nubà òun náà ni Yomi Gold. Ó jẹ́ ọ̀kan lára àwọn òṣèré ilẹ̀ wa tó sì yẹ̀bá kúrò nínú ṣíṣe eré tí ó lọ sí ìlú Canada tí ó lọ dojúkọ àwọn iṣẹ́ àgùntàn àti màálù pẹ̀lú iṣẹ́ àdáni míì. Ó tó ọmọ ọdún 45 lọ́jọ́ orí. Ẹlòmíràn tí màá tún máa mẹ́nubà òun náà ni Kẹ́mi Àfọlábí tó jẹ́ ọ̀kan lára àwọn arẹwà òṣèré ilẹ̀ wa, ṣùgbọ́n lẹ́yìn ìgbà díẹ̀ náà ni ó yẹ̀bá kúrò nínú ṣíṣe eré látàrí àìsàn kan tí ó porúkọ rẹ̀ ní lupus tí ó ń bá a jà tí ó sì mójútó ara rẹ̀. Ó tó ọmọ ọdún 52 lọ́jọ́ orí. Ẹlòmíràn tí màá tún máa mẹ́nubà òun náà ni Richard Agbo. Òun náà jẹ́ ọ̀kan lára àwọn òṣèré ilẹ̀ wa, ṣùgbọ́n ó ti yẹ̀bá kúrò nínú ṣíṣe eré tó sì ń ṣe iṣẹ́ voice over àti ìṣòwò aládàáni. Ó tó ọmọ ọdún 51 lọ́jọ́ orí. Ẹlòmíràn tí màá tún máa mẹ́nubà òun náà ni
Peter Fatomilola. Ó jẹ́ ọ̀kan lára àwọn àgbà òṣèré ilẹ̀ wa. Wọ́n sì ti kópa nínú ọ̀pọ̀lọpọ̀ eré, tí ó sì jẹ́ pé eré babaláwo òun náà ni wọ́n ti máa ń kópa jù, tí ó sì tún jẹ́ olùkọ́ ní ilé ẹ̀kọ́ gíga Yunifásítì Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Wọ́n tó ọmọ 80 years ní ọjọ́ orí. So ẹlòmíràn tí màá tún máa mẹ́nubà òun náà ni Túndé Usman, tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Òkèlè. Ó jẹ́ ọ̀kan lára àwọn òṣèré ilẹ̀ wa tó sì yẹ̀bá kúrò nínú ṣíṣeré, tí ó ti lọ sí ìlú Canada, tí ó ti lọ dojúkọ iṣẹ́ mìíràn àti àwọn ẹbí rẹ̀ níbẹ̀. Ó tó ọmọ ọdún 52 lọ́jọ́ orí. So ẹlòmíràn tí màá tún máa mẹ́nubà òun náà ni Abíọ́dún Adébánjọ. Ó jẹ́ ọ̀kan lára àwọn òṣèré ilẹ̀ wa tó jẹ́ arẹwà òṣèré tí ó sì gbajúmọ̀ dáadáa. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà díẹ̀ náà ni ó fi iṣẹ́ òṣèré sílẹ̀, tí ó sì dojúkọ iṣẹ́ òwò aládàáni, tí ó sì ń gbé ìgbésí ayé rẹ̀ jìnnà sí Nollywood. Ó tó ọmọ ọdún 52 lọ́jọ́ orí. So ẹ ṣeun fún ìfarabalẹ̀ yín. A ò ní rí jù báyìí lọ lénìí. Ẹ má gbàgbé o láti láìkì fọ́nrán tí ẹ̀ ń wò yìí, kí ẹ sì tẹ̀lé ìkànnì wa bákan náà.